Ọlọ́run dáríjì mi o. Bàbá kí lẹ wá ṣe láyé gan? Ayé òkun lẹ wà. Olúwa sí mi lójú, mo wo gbogbo ayé tẹ lò, wọ́n ẹ̀ jádùn rí láyé. Ogun lẹ fọjú ayé yín jà. Àwọn ọmọ tẹ tún bí náà, ọmọ tó rógolo, àwọn ọmọ bíi dìdìrìn, àwọn ọmọ bíi tó àwọn mi ò mọ̀ yín rí o, bọ̀tún Olúwa eléyìí dìdìrìn. Láti 5 years wọ́n ti yá ní wèrè. Ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT ẹ kú bójú ọjọ́ ṣe rí ṣe dáadáa ni mo bá yín. Ẹ rántí pásítọ̀ tó sọ fún bàbá arúgbó yẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ mi pé bàbá yẹn run ilẹ̀ pa. Pásítọ̀ yẹn ní gut, ó ní effrontery láti wá sórí page mi láti wá sọ fún mi wípé òun dúpẹ́ pé mo bá wọn gbé fídíò àwọn o, mo bá wọn gbé fídíò òun o, wípé ṣé èmi ò ṣe wò ó délẹ̀, bàbá yẹn ti padà wá dúpẹ́. Gbogbo yín ẹ gbọ́ nǹkan tí mò ń gbọ́ nínú fídíò yìí. Pásítọ̀ yìí mo sọ pé sàkámà ń jẹ ẹ̀ ni. Mo sọ pé pásítọ̀ yìí olè ló wá jà. Nígbà tó fẹ́ give very false prophecy. Ó fẹ́ sọ irọ́ jáde, kọ́kọ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀. Ọlọ́run dáríjì mi torí pé o mọ̀ pé olè ló fẹ́ jà, irọ́ ló fẹ́ pa. Pásítọ̀ yẹn kọ́kọ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ síwájú. Ẹ wá ní bàbá yẹn ti padà wá dúpẹ́. Ṣẹ́yìn ti di òbìrìkì títí ń pọjọ́ kúdà ni àbẹ tí ń gbé ikú mi ní ìṣẹ́gun. Àbí ẹ mọ̀ wípé false prophet ẹ dẹ̀ mọ̀ wípé stage kìíní yẹn ni, àbí ẹ ti kó bàbá yẹn láyà jẹ torí pé mi ò mọ reason tẹ́ fi sọ wípé bàbá yẹn ti padà wá dúpẹ́. Ṣé bàbá tẹ́ sọ pé ó ti ń rùn lẹ̀ pa wípé òkú ni ó wà láàrin yín? Ẹ̀yin náà mọ̀ pé rọ́lẹ́ ẹ fẹ́ pa, ẹ ti kọ́kọ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ síwájú. Ẹ̀yin ẹ gbọ́ fídíò tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Ìbásítọ̀ ẹ ti kọ́kọ́ sọ pé Ọlọ́run dáríjì mi kó tó bẹ̀rẹ̀ sí ní máa sọ false prophecy, kó tó bẹ̀rẹ̀ sí ní máa parọ́. Ó tún wá dé, ó wá ní ẹni tó ló ti ń run ilẹ̀ pa, ẹni tó sọ pé òkú ni, ẹni tó sọ pé ó wálé ayé asán, ó wá sọ pé ó ti wá dúpẹ́. Ó ti wá dúpẹ́ torí pé ó ti yí ìpín ẹ̀ padà sí rere. Ó ti wá dúpẹ́ torí pé ó ti jẹ́ ogbé ikú mi ní ìṣẹ́gun. Ó ti di Èlíjà tó jí òkú dìde. Ó ti di Joshua tó ń bá oòrùn sọ̀rọ̀. Ó ti wá báwo ọpẹ́ wo ló wá dú? Olè lẹ wá jà, sàkámà ń jẹ nìyí. Olè níyín, agbàmọ́wọ́ mẹ́rin balẹ̀ jẹun tó lo alọ́nilọ́wọ́ gbà lọ kó lóhun kígbe níyín. Yìí tẹ́ wá ṣe yìí tẹ́ ṣe yìí, ẹ fẹ́ fi gbá àwọn tó ní cancer, àwọn tó ń wojú Olúwa, àwọn tó ní fibroid, àwọn tó ní migraine, àwọn tí wọ́n ti rò pin láyé. Ẹ wá sọ pé ẹ rí ẹni tẹ́ sọ pé ó ti ń rùn lẹ́pa, ẹ jí kúrò nínú òkú. Àwọn yẹn náà tún larí mọ́. Diasporans àwọn ní target yín, àwọn tí wọ́n mọ̀ kan. Ẹ rí pé 19 ni yín. Ẹ ti kọ́kọ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ síwájú because ẹ mọ̀ pé ẹ fẹ́ jalè. Nígbà tí Ọlọ́run rán Isaiah lọ sọ́dọ̀ Ezekiah pé ó máa kú, pé kó palẹ̀ mọ́lé ẹ̀, bó ṣe débẹ̀ tó ṣe wà arrogant, Ọlọ́run tún dá padà fún pé lọ sọ fún pé kò ní kú mọ́. Gbogbo miracle tí Jésù ṣe, nítorí pé ó fẹ́ ṣe rẹ̀ lógo, gbogbo miracle tí Jésù ṣe, Jésù ò fi ra ẹ̀wọ̀n, wọn ò dá Jésù mọ̀. Tó bá yẹ pé wọ́n dá Jésù mọ̀ ni wọn ò ní fi Júdásì set up Jésù, wọn ò ní fi set ẹ̀ up. Júdásì ò, tó bá yẹ pé wọ́n dá mọ̀ ni Júdásì ò ní sọ pé ẹni tẹ́ bá ti rí mi tí bá ti fẹnu kò lẹ́nu òun lẹ̀ ń wá. Nígbà tí wọ́n ń jẹun, ẹ gbọ́ tí Jésù sọ fún pé ó máa fòun wọ̀n, ó yá kó carry mission ẹ̀ torí pé ẹ̀yin fẹ́ ṣe ra yín lógo, ẹ fẹ́ jalè. Torí pé ẹ fẹ́ jalè, ẹ wá lọ wá àwọn fake miracle, ẹ lọ sí ẹnu, ẹ wá gbẹ̀tugbẹ̀tu, ẹ wá àkàbà tí àdá, ẹ gbé sẹ́nu, ẹ máa ṣépè fáwọn èèyàn, ẹ máa sọ pé àwọn èèyàn fẹ́ kú. Ìjọba láti rí sí yín nítorí pé tí wọ́n bá rí sí yín, ẹ máa pa gbogbo àwọn èèyàn tán. Àwọn tó ní cancer ń sìn, ẹ ní bàbá yẹn ti wá dúpẹ́, ń tẹ́ sọ pé ó ti fẹ́ kú. Ẹni tẹ́ sọ pé ó ti ń run ilẹ̀ pa, ó ti padà wá dúpẹ́ nítorí pé nǹkan tẹ́ ẹ fẹ́ nìyẹn. Àwọn tó ní cancer nu church yín ṣe lòmí à lọ ta létà ọ̀nà akówó yẹn wá sínú church. Alẹ́ ẹ fẹ́ òun fẹ́ gbà wòsàn torí tí bàbá yẹn ti rí wòsàn, òun náà máa gbọ́wọ́, òun náà máa rí wòsàn. Ẹni tí ò jẹ́ pé bóyá ilé ọmọ ẹ̀ kò lè bímọ, ẹ máa tàn á kó wá sínú church, á lóun fẹ́ wá gbọmọ bíbí. Ṣé inú church yìí náà ti máa fún wọn ní antipsychotic? Inú church yìí náà ti máa fún wọn ní metformin ẹni tó ní diabetics? Inú church yìí náà máa ti fún ní amlodipine ẹni tó ní hypertension? Ó lè lẹ wá jà, sàkámà ń jẹ níyẹn tí kọ́kọ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ síwájú torí ẹ mọ̀ pé ẹ fẹ́ parọ́. Ẹ̀yin mọ̀ pé lágbára, àwọn ọmọ wà nínú oko Ọ̀yọ́, ẹ lọ síbẹ̀ kẹ́ lọ rescue wọn. Ẹ mọ̀ pé lágbára, ẹ lọ sí mọ́ṣúárì kẹ́ lọ jókòó dìde. Ẹ mọ̀ pé lágbára, ẹ sọ wọ́n dọ̀pọ̀ ní Nàìjíríà. Ẹ mọ̀ pé lágbára, ẹ lọ kẹ́ lọ pàṣẹ sí ilẹ̀ etí èlé kí gbogbo àwọn bandit yẹn kí wọ́n sùn.
kí àwọn ọmọ yẹn dẹ̀ jáde ní kútú rí mọ́tò. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin pastors tẹ́ wá ń sọ iṣẹ́ ẹkú lórí social media yàtọ̀ sí bandit. Ó yẹ kí ìjọba mójútó yín kẹ́ má bàa pa àwọn èèyàn tán nítorí setting tẹ́ wá ṣe yìí lẹ́yìn tẹ́ tọrọ ìdáríjì ẹ̀ṣẹ̀ tẹ́ṣẹ̀ wá ń sọ false prophecy yìí tẹ́ tún wá sọ pé ẹ tún wá padà wá bá wa pé ó ti wá dúpẹ́ ẹ wá fi kó àwọn èèyàn lẹ́rú ni. Ẹ wá fẹ́ jẹ́ káwọn èèyàn wá larí mọ́ olè tẹ́ fẹ́ wá jà ni torí àwọn èèyàn tí wọn mọ̀ wọ́n á ní ó ti fẹ́ kú ẹ jí dìde kúrò nínú òkú ẹ bọ́ oṣù òkú lára ẹ̀ wọ́n á ní ọmọ ẹ̀gán lè má ya wèrè ẹ set up wèrè ní ọmọ ẹ̀ ní mental problem wọ́n ló ṣubú lórí ọ̀kadà irọ́ lẹ̀ ń pa olè lẹ fẹ́ jà ẹ sọ̀rọ̀ débi pé gbogbo àwọn èèyàn ń dìde lẹ́gbẹ̀ẹ́ bàbá yẹn torí pé ẹ fẹ́ jalè ẹ dẹ̀ rí pé time tẹ́ ń sọ èrò pọ̀ nínú àwọn tó wà ní church àwọn tó máa ní fibroid máa wà àwọn tó máa ní cancer máa wà àwọn tó máa ní malaria máa àwọn tó máa ẹ máa parọ́ fún wọn torí pé wọ́n ti rí pé bàbá yẹn ti wá dúpẹ́ sí gbogbo wọn á lọ ta létọ̀nù wọn á kówó yẹn wá ìjọba láti rí sí yín ìjọba láti mú ẹ̀yin bandit pastors yìí ó lè má jẹ gbogbo yín but ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin any pastor tó bá ti wá sọ ṣe kú lórí social media ẹni tó bá ti sọ fún máa fi ọlọ́pàá mú wọn torí wọ́n ń sin ẹnu wọ́n ń lo àfọ̀ṣẹ wọ́n ń lo àfọ̀gbọ̀hùn so ẹ máa sí wọn ìjọba láti máa mú yín wọ́n ṣe fáwọn pastors tó wà ní east tó ṣe kó wọn láti máa wá kó ẹ̀yin Yorùbá yẹ worse à ń ṣe ọdún àjẹ́ nílùú yìí àwọn òyìnbó ń rí vision jọ̀wọ́ lẹ ti rí wọn kọ́ bọ́ta kó wá máa rí iṣẹ́ kú ẹ̀yin náà ní ẹ̀ yàtọ̀ sí bandit ẹ̀yin pastors tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ bandit níyìn olè níyìn jàǹdùkú níyìn wọ̀n bílíkì wọ̀n bìyà níyìn alọ́kọ́ lóhun kígbe níyìn ẹ tún wá láyàláyà wá sọ lórí péjì mi pé ó ti wá dúpẹ́ pé kí ni ẹsẹ̀ ti bàbá yẹn ó bólẹ́ fi bàbá yẹn sí gan torí tẹ bá ti lò wọ́n tọ́ ẹ máa lò wọ́n lápò pa ní rí wọn mọ́ ibo lẹ fi wọ́n sí ẹ má pa wọn apààyàn lọ́pọ̀lọpọ̀ nù yín tẹ bá mọ̀ pé lágbára ẹ lọ tú àwọn ọmọ Ìyọ́ sílẹ̀ ẹ jí òkú dìde bíi ti Elijah ẹ bá òrùn sọ̀rọ̀ ẹ kọ̀máǹdì òrùn kò yẹ kẹ́ fira yín wọ̀nyí ṣera yín lógo Jésù 33 years ló lò láyé kò ṣe rẹ̀ lógo òun ni ò ṣe jẹ́ kí wọ́n tètè dá mọ̀ Júdásì ló fi wọ̀n àbí ẹ mọ̀ túmọ̀ pé Júdásì fi wọ̀n torí pé wọn ò dá Jésù mọ̀ ni pẹ̀lú gbogbo mírèkù tó ṣe torí pé yìí fẹ́ jalè ni ẹ fẹ́ jalè ẹ kò dẹ́ ṣe pé ẹ rí thing ẹ ń sí ẹnu ẹ ń sí ìdí ẹ ń sí gbogbo ẹni ọ̀pọ̀lọpọ̀ yín gan nǹkan tó ń rán láṣẹ bí aṣọ kíní yín kò rí di ara ẹ̀ torí olè lẹ́ ń jà ẹ ti kọ́kọ́ gbé àwọn èèyàn mọ́ra Ọlọ́run dáríjì mi torí pé ẹ mọ̀ pé ẹ fẹ́ parọ́ olè lẹ fẹ́ jà ẹ lọ yíwà padà mi ìbá má sọ̀rọ̀ tẹ́ ẹ̀ bá kóra yín wá sórí péjì mi wá sọ fún mi wípé mi ìwò délẹ̀ ó ti wá dúpẹ́ ní bàbá tẹ ní ó ti ń rùn lẹ́pa kò sọ́nà àbáyọ mọ́ ṣe ti di òbìrìkìtì ajípọ̀jọ́ ọkúdà ẹ ti di ẹni tí ń gbé ikú mi ní ìṣẹ́gun ẹ rí pé ẹ sẹ́ẹ̀tì ẹ̀ ọ̀pù ni káwọn èèyàn lè wà lárí mọ́ ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ ṣọ́ra fáwọn pípù yìí ó lè ní wọn o ẹ má lárí mọ́ o kò sí oògùn kan tó lè wo wèrè yàtọ̀ sí antipsychotic kò sí oògùn tó lè control diabetics àti pé kó máa ṣe BME kó dẹ̀ lo metformin àtàwọn oògùn tó bá fún ẹ kò sí oògùn fún hypertension yàtọ̀ sí oògùn tó bá fún ẹ tí amlodipine dẹ̀ jẹ́ kan nu wọn kò sí oògùn fún depression yàtọ̀ sí antidepressant omi ló fi ṣe ìwòsàn àwọn eléyìí ò lómi tó máa fún yín o àti gba nǹkan jẹ lọ́wọ́ ọ̀rọ̀ àwọn pásítọ̀ tó máa ń sin ẹnu fi nǹkan yìí ó wà very dangerous wọn ò ní nǹkan kan tó fẹ́ fún yín o ìjọba ẹ wá nǹkan ṣe fáwọn bandit yìí o àwọn pastors yìí ọ̀pọ̀lọpọ̀ wọn bandit ni wọ́n o nínú CNS àbí ìjọ aláṣọ funfun tó bá fẹ́ sọ vision fún ẹ̀yin tẹ́ ń sọ wípé ṣe bí ìjọ aláṣọ funfun máa ń ṣe ẹ lọ wádìí tó bá fẹ́ sọ vision tó le wọ́n máa yí volume wọ́n máa yí music sókè káwọn tó wà nínú ìjọ má bàa gbọ́ nǹkan tí ẹlẹ́mìí sọ wọ́n á dẹ̀ máa kọ́ ẹni tó ń kọ̀ọ̀kan á súnmọ́ ẹlẹ́mìí bóyá ẹni tó ń túmọ̀ fún á súnmọ́ wọ́n á dẹ̀ gbé orin sókè láti distract àwọn èèyàn kan má bàa gbọ́ gbogbo ẹ̀yin tẹ́ wá ń sọ vision ní ikú lórí social media ó lè níyìn ẹ̀dẹ̀ sí ẹnu ni ẹni tó bá ti sọ fún máa ṣọ́ wọn kó sọ pé o fẹ́ wá bá wọn fún àdúrà kó mọ́ ọlọ́pàá gbá ní kó lọ arrest wọn àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n máa pàṣẹ ikú sínú ayé yín àwọn pásítọ̀ yìí eléyìí ò rí nǹkan kan ẹgbọ́ tó ní bàbá yẹn ti wá dúpẹ́ ó ti tọrọ ìdáríjì kó tó parọ́ ó tún wá sọ pé bàbá ti wá dúpẹ́ kí ni ní bàbá tẹ ló ń rùn lẹ́pa that means pé ẹsẹ̀ ti ẹ̀ up ni ẹ̀yin ìjọba ẹ bá wa wá nǹkan ṣe sí àwọn pípù yà á pa àwọn èèyàn tán o ọgbọ́n tó ń dà yìí ọgbọ́n olè ni wọ́n á pa àwọn èèyàn tán o èyí ni mo mú wá fún yín o ẹ káàárọ̀.